Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Jọ̀ọ́, mo bẹ̀ yín torí Ọlọ́run, mo bẹ̀ yín. Ìwọ tí o bá ti rí fídíò yìí tí o bá ti share ẹ̀, ọ̀tá Nàìjíríà ni ẹ́. Gbogbo nǹkan tó fẹ́ sọ ìwọ dẹ̀ máa jẹ nínú ìyà yẹn. Tó bá ti rí fídíò yìí tí wàá máa share ẹ̀, kó lè dé ọ̀dọ̀ president, kó lè dé ọ̀dọ̀ ọba, àwọn ọba tó wà ní Nàìjíríà, kó lè dé ọ̀dọ̀ àwọn senators, kó lè dé ọ̀dọ̀ àwọn kí lórúkọ tó ń pè, àwọn governors. Torí ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ dé ọ̀dọ̀ wọn. Mo ń sọ fún wọn wípé Olúwa fi mí jẹ ọba Solomoni fún gbogbo àgbáyé, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò tí ì yé wọn. Olúwa ní kí só wọn, ó ní kí só wọn kán lè dá mi mọ̀ wípé nǹkan tí mo sọ reality ni. Olúwa ní kí béèrè ikọ̀ ẹyọkan tí bá fẹ́ kẹ́ pa àṣẹ. Mo dẹ̀ ti fẹ́ béèrè báyìí. Àṣẹ yìí tí mo fẹ́ pa yìí ọjọ́ 14 ni. Òun ni mo fún gbogbo àwọn tí mo pa àṣẹ yẹn fún. Tí wọ́n bá kọjá ẹ̀, Olúwa sọ pé kí n list àwọn tí mo fẹ́ kó máa pa, pé wọ́n máa bẹ̀rẹ̀ sí pa wọ́n one by one. Ẹ̀yin ọba Nàìjíríà, especially ẹ̀yin ọba Yorùbá, senators, má share fídíò yẹn o bí mo ṣe sọ yẹn o. Má bá wọn pín nínú ìyà yẹn. Tó bá share fídíò yẹn, wà bá wọn jẹ nínú ìyà yẹn. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ gẹ́gẹ́ bí ọba Solomon fún gbogbo àgbáyé ni wípé mo fẹ́ rí Sunday Igboho. Mo fún yín ní 14 days. Mo fẹ́ mọ ibi tí ẹ̀yin alákòóso Nàìjíríà tó bá ọ̀rọ̀ Sunday Igboho dé. Tí ó bá lé ọjọ́ kan ní 14 days, màá jẹ́wọ́ ọba Solomon fún yín. Ọlọ́run kì í lo ìbọn tó bá fẹ́ pa èèyàn. Ọlọ́run kì í lo sójà. Ọlọ́run kì í lo fìjìláńtì. Mi ò fẹ́ mọ bí tẹ́ wà láàrin igun mẹ́rin àgbáyé. Kò sí ibi tí ọwọ́ bàbá mi ò dé. Mo fẹ́ mọ àṣẹ tí mo pa. Kì í ṣe àbá o, mi ò bẹ anybody o. Mi ò bẹ ọba kankan o. Mi ò bẹ gómìnà kankan o. Mi ò bẹ president kankan o. Tẹ́ bá ti rí wípé mo ti yí fìlà mi sẹ́gbẹ̀ẹ́, ó ti yí pátápátá ni ẹnu ti ń bí mi. Mo ti forí báyìí sọ̀rọ̀. Mo ti forí bẹ̀yìn, ẹ ò fẹ́ gbọ́. Mo ti fi wà ẹ̀sùn báyìí sọ̀rọ̀, ẹ ò fẹ́ gbọ́. Sunday Igboho is not a criminal. Mo dẹ̀ ti kìlọ̀ fún yín wípé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́. Nigeria is one. Kò sí nǹkan tó ń jẹ́ Biafra nation. Nigeria is one. But àṣẹ tí mo pa ni wípé ẹ fi Sunday Igboho sílẹ̀, ẹ fi Nnamdi Kanu sílẹ̀. After 14 days, mo fẹ́ mọ ibi tí ẹ bá ọ̀rọ̀ Sunday Igboho dé. Bóyá ẹ̀yin ìjọba Nàìjíríà, bóyá ẹ̀yin lẹ dá Sunday Igboho dúró sọ́hun, bóyá ìjọba Benin ló dá Sunday Igboho dúró sọ́hun, mo fẹ́ mọ̀. Tí bá wá mọ̀, ìgbà yẹn ni máa mọ nǹkan tí mo fẹ́ ṣe. Torí ìjà yẹn kì í ṣe tayé, àwọn ọ̀run ló fẹ́ ja ìjà yẹn. Ìjà yẹn tí mo sọ kì í ṣe tayé, kì í ṣe ìjà tí èèyàn lè jà, ìjà àwọn tọ̀run ni. Olúwa ní kí n fún gbogbo especially ẹ̀yin ọba Yorùbá kí fún yín ní 14 days. Torí orí ni ma ti bẹ̀rẹ̀. Ẹ lè mọ̀ wípé lọ́bì ṣeré. Ẹ lè mọ̀ wípé kìí ṣe pé mà ní kan jam talk. Ẹ lè mọ̀ wípé ojú mi tó ń tanná yẹn ó ní reason tó fi ń tanná. Ẹ lè mọ̀ wípé èdìdì ni. Gbọ́ mi dáadáa. Mo máa dárúkọ ẹ̀yin ọba yẹn fún yín. Àwọn ọba tí mo fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ọba Ọọ̀ni of Ifẹ̀, orí ni ma ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ni ọba gbogbo ilẹ̀ Yorùbá. Ìdí tí mi fẹ́ fi bínú sí yín púpọ̀, ìdí tí mi fi bínú sí yín púpọ̀, ó ní program kan tẹ́ ṣe l'Abuja, tẹ́ bá àwọn rep yẹn, bóyá àwọn senators yẹn tẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ sọ àwọn point kan, ẹ sọ àwọn òyìnbó kan, ó mórí mi wú mo yes, ó dà pé ó ti fẹ́ máa repent. But nǹkan tí mo bá yín sọ lélẹ́yìí ọba Ọọ̀ni of Ifẹ̀, nǹkan tí mo bá yín sọ rí. Ọ̀rọ̀ Sunday Igboho mo fẹ́ mọ bí tẹ́ bá dé. Ṣé ẹ ti lọ sí Benin ni? Tí àwọn ti Benin sọ pé kò sáyè láti release ẹni. Kàbí ọwọ́ ẹ̀yin ìjọba Nàìjíríà ló sì wà. Kàbí ọwọ́ ìjọba Benin ló wà. Mo fẹ́ mọ scores. Tí mi bá gbọ́ scores tí mo sọ yìí before 14 days, màá list orúkọ yín fún Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí lù yín pa lẹ́ẹ̀kọ̀kan. Bẹ́ẹ̀ ni mo sọ. Tí ó bá yí padà kẹ́ sọ pé kì í sọ Ọlọ́run ló pè mí.
eléyìí yàtọ̀ sí àwọn wòlíì tó fọ́nbù lórí Facebook o tó sọ pé àwọn ní agbára o àwọn lágbára èmi ò ní kankan o ṣùgbọ́n ọba tó pè mí tó dé mi ládé ọba King Solomon nìyẹn mo fẹ́ fi hàn yín wípé reality mo ń sọ ọba tèmi ba lórí Mr. Anybody ó ba lórí ọba ó ba lórí government ó ba lórí president ó ba lórí everything because bíbélì sọ fún mi pé láti tìkọ́ sí ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run sí ní ọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rọ̀ yẹn kò sí kankan mọ́ torí ọ̀rọ̀ lọ́lọ́ fi sọ mí di ọba kò sí kan míì kì í ṣe pẹ̀lú oògùn kì í ṣe pẹ̀lú ọgbọ́n orí kì í ṣe pẹ̀lú ọgbọ́n ìwé kì í ṣe pẹ̀lú gíga kì í ṣe tówó ọlọ́mọ pé tálákà ni mí ṣùgbọ́n ó ti fi mí ṣe náà nìyẹn àṣẹ ni mo pa mi ò dábàá mo fún yín ní 14 days mo fẹ́ mọ ibi tí ẹ bá ọ̀rọ̀ Sunday Igboho dé bóyá ìjọba Benin ìwọ tó bá wò mí tó bá ṣí àfídíò ìwà jẹ nínú ìyà yẹn bóyá ìjọba Benin ló dá Sunday Igboho dúró mo fẹ́ mọ̀ kí lè sọ fún Ọlọ́run pé wọ́n ní ìjọba Benin ní ọwọ́ Nàìjíríà ò síbẹ̀ mọ́ kàbí ẹ̀yin ìjọba Nàìjíríà lẹ dá dúró mo fẹ́ mọ̀ àwọn tó dá dúró yìí mo fẹ́ mọ orúkọ wọn mi ò fẹ́ mọ bó ṣe jẹ́ ìbáà jẹ́ president ni ẹ ìbáà jẹ́ DSS ìbáà jẹ́ sójà I don't want to know you Olúwa ní kí fún un lésì before 14 days wípé ẹni tó bá ti wù mí pé kò kọ́kọ́ pa kí korúkọ ẹ̀ fóun mo dẹ̀ máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwa ọba Yorùbá ni má ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọba Yorùbá torí pé kí ni àwọn ẹ̀gbọ́n Joseph ní gbogbo yín fẹ́ yà ẹ̀yin ọba Yorùbá ẹ̀ta ọmọ ológo yín ẹ̀ta sírìn àjò gbogbo yín dẹ̀ ń sùn nínú ilé ẹ̀yin tó yẹ kẹ́ máa sunkún ẹ̀ ń sùn mana ìtẹ̀rìà máa fojú yín kan máa bo sábà pé mo ti sọ fún yín ìbọn ẹyọ kan péré mo jẹ yín ìbọn ẹyọ kan ṣùgbọ́n kí tún lọ máa fojú yín rí máa bo máa fi mọ yín dá ẹrin ẹ mọ̀ pé yes Ọlọ́run pé ọmọ yìí kì í ṣe táyé mi ò báyé jẹ́ mi ò fẹ́ ojú rere Mr. Anybody mi ò wá ojú rere ọba kankan mi ò fẹ́ mọ ọba kankan mi ò fẹ́ mọ ìjòyè kankan ẹnìkan tí mo fẹ́ mọ̀ èyí ni ẹni tó bẹ̀rù Ọlọ́run tó ṣe ìfẹ́ Ọlọ́run àwọn tí mo fẹ́ mọ̀ èyí ni àwọn onírẹ̀lẹ̀ Bíbélì sọ pé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ojú bá sí àwọn onírẹ̀lẹ̀ kábíyèsí Elédùmarè àwọn tí mo fẹ́ mọ̀ nìyẹn onírẹ̀lẹ̀ ẹni tó ṣe ìfẹ́ Ọlọ́run ọba tọ́lọ́ fi ń jẹ sọ́sọ́ pé máa fi ní àwọn ará ìlú lára ni ẹ̀ tó bá mọ̀ wípé ọba kò pé òun kókó lórí oyè kẹlòmíì bọ́ síbẹ̀ a ò fi ń jọba kẹ́ máa gba sálárì a ò fi ń jọba wípé ká máa ṣe dáadáa láàrin ìlú a fi ń jọba nígbà tí ogun bá ṣẹlẹ̀ sí àwọn aláìní kẹ́dìdé kẹ́sẹ̀ bí bàbá fún wọn nǹkan tá fi ń jọba lé lórí nìyẹn a ò fi ń jọba kẹ́ máa ranjú kalẹ̀ sí orí àpèrè kọ́ máa ṣe kábíyèsí fún yín iṣẹ́ kábíyèsí tí yóò yẹ kẹ́ ṣe ìdájọ́ gan ti bẹ̀rẹ̀ lórí yín tẹ́lẹ̀ ṣèbí kìdínápà ti ń gbé yín ọba Ọọ̀ni of Ifẹ̀ 1 orí ni ma ti bẹ̀rẹ̀ Aláàfin Ọ̀yọ́ ẹ ò safe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí lórúkọ ẹ̀ Gani Adams ẹ ò safe o torí pé kí ni oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe mẹ̀túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní tẹ́ ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n lòdì ifá fún yín ẹ mọ̀ kọ́tọ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ìṣe ló dàbí olórí gbogbo sójà tó wà ní Nàìjíríà ọmọ yín náà gbé sí Benin yẹn ẹ fẹ́ kọ́rọ̀ ayé yìí dàbí ti Joseph ni ògo tó yẹ kí Joseph lò ní ilẹ̀ Israeli ó wá lọ lò ní Egypt àwọn ọmọ Israeli wá lọ ń dọ̀bálẹ̀ wá lọ fi gba oúnjẹ ní ilẹ̀ Egypt ẹ mọ̀ pé orí burúkú ni kí ló fẹ́ fà yẹn àwa la lògo ní nàìjíríà àwa ọmọ Yorùbá la ní gbogbo àgbáyé sẹ ẹ rò pé mo ṣeré ni mo ní kẹ́ lọ gọ́gù ẹ tó kọ́kọ́ jọba ní gbogbo àgbáyé wọ́n ní Sargon of Akkad Sargon of Akkad is a son of Numerod ògbójú ọdẹ níwájú Elédùmarè Numerod ọmọ ibo àwọn wo ló ń sọ ọdẹ kì í ṣe Yorùbá ni kí lẹ bá mi sọ mi ò kàwé ṣùgbọ́n ọ̀run bá mi sọ̀rọ̀ màá pa ẹ̀tàn bọ́n ṣe bí Aláàfin Ọ̀yọ́ máa pa fún yín tó bá tún ṣú ọ̀ fún yín màá pa ẹ̀tàn bọ́n ṣe bí Ọọ̀ni of Ifẹ̀ ó mà ṣe o mi ò ráyè ẹjọ́ lé ní kì í ṣe ẹjọ́ mo wá rò ẹ má gbàgbé nǹkan tí mo bá ń sọ ìwọ tó bá wò mí tó bá ṣí wàá jẹ nínú ìyà yẹn torí pé ọ̀rọ̀ ẹjọ́ kan gbogbo wa ní gbogbo ẹ ti rí orin tí mo kọ Nàìjíríà ìlú mímọ́ Nàìjíríà ìlú mímọ́ ẹni tó bá tọwọ́ rẹ̀ bàjẹ́ yóò jìyà àìnípẹ̀kun àjọ jìyà Nàìjíríà náà má jọjọ ọ̀rọ̀ ẹni bí àwa ọmọ Yorùbá ta bá fi Nàìjíríà lẹ̀ àjẹyàgbé bí obìnrin bá fẹ́ ọkọ tó bá ọkọ yẹn kọ́lé tó ra mọ́tò tóbìnrin wá sọ pé òun ò ṣe mọ́ orí obìnrin ló burú gbá
àjọgbà òmìnira Nàìjíríà náà máa jọ jèrè ẹni bẹ́ẹ̀ ni kí ló ṣe yín ẹ fẹ́ sá fún Fúlàní? Who is Fúlàní? Who is Hausa níwájú Ọlọ́run? Who is president níwájú Ọlọ́run? Tí president bàbá kọjá àyè ẹ̀ máa ní kọ́ lọ́n gba ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n èmi ò rí gbogbo investigation tèmi ṣe tọ́run bá mi sọ, mi ò rí dúdú lọ́wọ́ Buhari o. Àwọn olóburúkú tó bá Buhari ṣèjọba àwọn ló ṣe rádaràda o. Kò sí nǹkan téèyàn kan lè ṣe láàrin gba ọdún o, kò sí nǹkan téèyàn kan lè ṣe láàrin gba ènìyàn o. Olúwa ti bá mi sọ̀rọ̀ o. Buhari is a responsible person. Ṣùgbọ́n all his workers, all the people that is working with Buhari, they are bastard. They are lunatics, they are jajatika. Because they cannot talk truth. If Buhari send them another thing, they will advise him another thing. You are born bastard, all of you. Bastard. Ọ̀run ní kí n máa sọ fún yín láàárọ̀ yìí, ẹ gbọ́ mi dáadáa. Mo fún yín ní 14 days. Ẹ máa yan èèyàn wá ní o. Ìyẹn tẹ́ bá fẹ́ kúkú ìyà ní o. Mi ò wá bá yín o. Tẹ́ bá pè mí, I don't come to anywhere. Àfi tẹ́ bá wá gbé mi. Bẹ́ẹ̀ kẹ̀ ṣé mọ̀ pé mo bẹ́ ṣe lo DSS. Bí DSS bá wá sí mi ò lóògùn. Ìmọ̀ adé wá kọ̀ mú mi sẹ́kùn ní wá mú mi sínú mọ́tò wá lọ́jọ́ mi sẹ́wọ̀n. Ṣùgbọ́n kí túlọ̀ máa fojú yín rí màá bo. Màá bá yé yín jẹ́. Màá ṣe yín súkàsúkà. Lẹ́yìn tí bá wá tó wá lọ tán màá tó wá padà wá again. Ọlọ́run tó fi mí build ẹlòmíì. Holy! Màá wá burú dọ́bù. Ẹ̀rọ ojú mi bó ṣe ń tanná. Area boys lèmi tẹ́lẹ̀ omi ìráyè o. Ọlọ́run wá yọ wèrè tó wà lórí mi. Ó wá kó Koran. Ó kó Bíbélì, ó kó odù Ifá síbẹ̀. Wípé ìwọ má dẹ̀ ṣe wèrè mọ́. Má lo wèrè ẹ̀ fáyé. Wá máa lo wèrè ẹ̀ lọ́nà mi. Ó dà pé ìwọ ìsán lórí díẹ̀. Ìwọ ló lè ṣiṣẹ́ yìí. Mo dẹ̀ ti dé. Ẹni Sunday Igboho lágídí. Sunday Igboho lágídí rárá. Kò lágídí tó mi. Bẹ́ẹ̀ ni. Torí pé I'm fighting spiritually. I will fight you spiritually. I don't need where you are living. I don't need your name. Atẹ́gùn ni iná ti ju ẹni yẹn. Orúkọ ẹnìkan mo need. Orúkọ tó fi ń pè yín yẹn ọba Aláàfin Ọ̀yọ́. Olúwa ọba Aláàfin Ọ̀yọ́ mo fẹ́ kó mú lọ. Ó lọ nìyẹn. Ó tán. Màá máa list orúkọ yín fọlọ́run ni. Mo fún yín ní 14 days. Ká wá fún mi lésì. Wípé ọba Solomoni o. Ọ̀rọ̀ Sunday Igboho kọ́ o kò sí lọ́wọ́ àwa o. Nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ibi báyìí labadé àti ṣe wọ́n tá a lè ṣe. Màá wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé nǹkan tí àwọn arábí sọ yìí ṣé lóòótọ́ ni sà? Tọ́lọ́ bá sọ fún mi pé lóòótọ́ ni ẹ free. Tọ́lọ́ bá sọ fún mi pé ẹ purọ́. Màá fẹ́ nìkan ṣe sample nínú yín. Torí ó dà pé ẹ fẹ́ gbọ́rọ̀. Ẹ rò pé bí a mú bá yín ṣeré. Ẹ rò pé bí a mú sí ẹ̀fẹ̀. Gbogbo ẹ̀fẹ̀ tí mo ń fi sáàárín ọ̀rọ̀ mi yẹn kí àwọn eré àkàn lè ráyè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Kí àwọn ènìyàn kan lè nífẹ̀ẹ́ láti gbọ́ sẹ́wọ̀n pé àwọn èèyàn ńlá kàjásà ìdí ni tó fi fàjásà sí. Iṣẹ́ Ọlọ́run wá ṣe kí ṣiṣẹ́ ayé. Mi ò wojú eré pásítọ̀, mi ò wojú eré máàmù, mi ò wojú eré olúwawo, mi ò fẹ́ mọ anybody. Olírẹ̀lẹ̀ nìkan mo fẹ́ mọ̀. Ẹni tó ṣe ìfẹ́ Ọlọ́run ni mo fẹ́ mọ̀. Ẹni tó múná Ọlọ́run dùn ni mo fẹ́ mọ̀. Bẹ́ẹ̀ ni mo fún yín ní 14 days. Ẹ rí pé ẹ̀yìn ló yẹ kíkíní wà. Mo yí sẹ́gbẹ̀ẹ́ kẹ́lẹ̀ mọ̀ ipò ti yí bírí nìyẹn. Mo yí sẹ́gbẹ̀ẹ́. I'm now 200. Now I am 234 years old. Mi ò kì í ṣe ẹgbẹ́ Mr. Anybody. Bẹ́ẹ̀ ni ẹ̀kẹta tí mo wá sáyé rèé. Ikú ò ní mí nì sí èmi. When you are talking about death, I don't have time for that because anybody cannot die. Our flesh can die. This our life cannot die. You cannot kill anybody. Àwọn tí ẹ pa yẹn ẹ̀mí wọn wà níbì kan ara wọn lẹ pa. This is toy. This is battery wa. Nobody can kill your soul. They can just kill your flesh. Ìdí ni ẹ ti máa fi ṣègbèsọ gómìnà mi. Ìdí ni ẹ ti máa fi ṣègbèsọ ọba mi. Tí bá ti ṣègbèsọ ẹ tán sọ pé wọ́n yìnbọn fún mi kí flesh yìí kó máa lọ. Ọ̀rọ̀ á fi ẹ̀mí mi lọ rí bíúdẹ lómi jáde. Ẹ fẹ́ kú. Ẹ mọ iye àwọn èèyàn jàǹkànjàǹkàn tẹ́tẹ́ pàdánù. Ẹ mọ iye àwọn èèyàn jàǹkànjàǹkàn tẹ́tẹ́ pàdánù. Ìgbà tẹ́ pa wọ́n sí ayé yín lójútùú. Ẹ̀jẹ̀ àwọn tẹ́ pa ó béèrè fún ẹ̀san. Ẹ fẹ́ kú. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tèmi lẹ́yìn. Torí pé ọmọ Ọbàtálá ni gbogbo yín. Ọbàtálá òun ló dá Ilé Ifẹ̀. Ọbàtálá ló mọ ara gbogbo àwa ènìyàn. Bẹ́ẹ̀ ni Ọbàtálá ló dá Ádámù àtẹ́fà. Bíbélì ló jẹ́ ká mọ̀ yẹn, Àlùkùránì ló jẹ́ ká mọ̀ yẹn, ṣùgbọ́n ìwé odù Ifá ló jẹ́ ká mọ̀ yẹn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ jẹ́ olówó tí ẹ ò bá lọ ṣe Bíbélì odù Ifá jáde
kí àwọn ọmọ yín kéékèèké kí wọ́n lè máa ka odù Ifá bọ́n ṣe ka Bíbélì gbogbo yín pátá àrá máa pa gbogbo yín ni ha mana ìtẹ́rìà torí pé kí ni owó orí burúkú lẹ ní owó rádaràda àwọn Lárúbáwá wọ́n ṣe Kùránì jáde lédè wọn ẹ̀yin Yorùbá ẹ̀wọ̀n aràn kéwọ́ orí burúkú kiri ní Nàìjíríà níbí yà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  ṣé ó yé ní kíkọ́ tẹ́ǹkà Kùránì tó wà lọ́wọ́ mi Kùránì mi dà onda ó ti rí mi ò kíka kéwú Yorùbá mọ́ ń kà mi ò kíka délédè Yorùbá ni bàbá anybody Yorùbá ni númẹ́rọ Yorùbá ni wọ́n sọ nílẹ̀ Bábélì kó tó di pé Ọlọ́run tún wọn ká Yorùbá ló ní ayé Yorùbá ní Ádámù àti Éfà wàá bèrè bí báwo mo ṣe mọ̀ Yorùbá lọ Bàtálá èdè Yorùbá ló wá sọ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn tí Odùduwà bá ní Ilé Ifẹ̀ Yorùbá náà sọ ń bẹ̀ kí lẹ́ ń sọ mo ní àwa la ní gbogbo ayé rò pé mo ṣeré ni a ò ní ìdí Yorùbá nation àwa fẹ́ control gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni adé tó wà lórí Elizabeth Yorùbá ló ní gbogbo agbára tí àwọn òyìnbó ń ṣàlàyé Yorùbá náà ti kó bẹ́ẹ̀ ni gbogbo agbára tó fi ṣe mọ́tò tó fi ṣe gbá tó fi ṣe kòkó bá Yorùbá ló ní gbogbo ẹ̀ lọ́ka ìtàn wọ́n ní ọba tó kọjá ní gbogbo àgbáyé Sargon of Akkad is from Mesopotamia. Where is the meaning of Mesopotamia? Mesopotamia means between water and water, between water of Ephrata. Between water and water, láàrin omi sí omi. Bíbélì sọ fún mi pé nígbà tó Ọbàtálá wá sáyé pẹ̀lú Sénì, Ọlọ́run fún ní adìyẹ, Ọlọ́run fún ní yẹ̀pẹ̀, Ọlọ́run fún ní chameleon, aríro. Nígbà tó dá yẹ̀pẹ̀ sílẹ̀, ó ní kí ẹdìyẹ kó bọ́ọ̀lù ó bẹ̀rẹ̀ sí tán ìyẹn ò sí ní Bíbélì kò sí nínú Koran Bíbélì sọ pé Ọlọ́run dá ayé àtọ̀run ló sọ ṣùgbọ́n bó ṣe dá nínú odù Ifá ló wà a ò rí odù Ifá kà ẹ̀rí ẹ̀yin àgbà ojú ti gbogbo yín máa fojú yín kan mà bo ẹ̀yin olówó somebody like Ọbásanjọ́ somebody like Michael Adenuga somebody like Tinubu tí ẹ bá lọ sí àtúnṣe kí Bíbélì kí odù Ifá kó jáde máa fojú yín máa fi mú yín dánrin ẹ má rò pé bí ayé ló ṣe yín ni kí lẹ́ fi mí pè ẹ rò pé Ọlọ́run máa ń lo èèyàn kúẹ́kúẹ́ láti máa jẹ ọba Solomoni fún gbogbo àwọn ọba gbogbo àgbáyé náà pé kì í ṣe ọba Nàìjíríà kì í ṣe ọba ṣọ́ọ̀ṣì kì í ṣe ọba mosque no King Solomon for all nation pẹ̀lú adé ní TB Joshua ló fún mi ládé kì í dẹ́sẹ̀ nígbà tó wà láyé lẹ́yìn tó kú yìí ló fún mi bẹ́ẹ̀ ni ẹni tí Ọlọ́run rán nìyẹn pé kó wá fún mi ládé yẹn mú dẹ̀ ti gbà ó lọ ó wá padà ó wá fún mi ládé yẹn mo wá pẹ̀lú action not be small ìwọ tó bá gbọ́ fídíò yìí tó bá ṣíà ẹ̀ wàá jẹ nínú ìyà tí mo sọ yìí torí pé ọ̀tá Nàìjíríà ni ẹ́ ọ̀tá Yorùbá ni ẹ́ o fẹ́ lọ síwájú tó bá yẹ kó fẹ́ lọ síwájú wàá máa ṣíà ẹ̀ sódà lónìí ó ṣeéṣe kí ọba Aláàfin Ọ̀yọ́ kó rán àwọn sójà fún mi kó wá gbé mi ó ṣeéṣe kí Ọọ̀ni of Ifẹ̀ kó sọ pé ọ̀rọ̀ tó ọmọ yẹn sọ ti jẹnu ẹ̀ lọ́jù pé kó wá gbé mi wá kí màá tiẹ̀ wá fojú kanjú kájọ sọ̀rọ̀ síra tẹ́mi ẹ̀ bá gbé tí bá déwájú ẹ̀ kó gbi àmọ́ pé yẹ ṣàpárá kì í ṣẹgbẹ́ ìbọn ọba Solomoni fún gbogbo àgbáyé náà pé kì í ṣe ọba Solomoni fún Ìṣẹ̀ kì í ṣe ọba Solomoni fún Ìbẹ̀jú Lẹ́kì kì í ṣe ọba Solomoni fún Nàìjíríà everywhere tí èèyàn bá ti ń mí níbẹ̀ ibẹ̀ lọ́lọ́run rán mi sí everywhere ni mo pé ọ̀rọ̀ Sunday Igboho lèmi fẹ́ kọ́ sọ o ọ̀rọ̀ Sunday Igboho ìṣe ló dàbí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ẹ̀mí àti Sunday Igboho ìṣe ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ John àti Jésù tẹ́ bá ti gbọ́kẹ́ lọ gbọ́ bó ṣe rí gangan nìyẹn Sunday Igboho gbá front wípé ìyà orí burúkú tẹ́ fi ń jẹ àwọn Yorùbá ti tó ẹ mú ẹ fi sẹ́wọ̀n mi ní ẹ ò lè mú mi o ṣùgbọ́n ìbá gbogbo ẹ̀yin tẹ́ bá wọ́n máa fi yín pìtàn ìwọ tó bá rán tó bá wá àti ìwọ tó rán wọn wọ́n á fi yín pìtàn mi ò lágbára kankan o mi ò lóògùn o èmi ò lóògùn ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́lọ̀ ń gbé sí mi nínú máa fi ba ayé everybody jẹ́ mo lè fi pa gbogbo àgbáyé run bẹ́ẹ̀ ni nǹkan tọ́lọ̀ ń gbé sí mi nínú yìí mo ní area boys ní mi tẹ́lẹ̀ Ọlọ́run gba wèrè tó wà lórí mi ó kó Kùránì síbẹ̀ ẹ rò pé kékeré ni ó kó odù Ifá síbẹ̀ ó gbé Bible síbẹ̀ wípé ó ṣeéṣe kí àwọn kan fẹ́ ka Bíbélì kórí wọn fẹ́ yí kó lọ́rọ̀ wàá lo Bíbélì fáwọn yẹn ó ṣeéṣe káwọn kan sọ pé àwọn kéwú orí burúkú kan wàá lo Kùránì fún wọn má bá wọn ká kéwú o wọ́n má ka Yorùbá so that èdè tó bá fẹ́ pè á lè yí ẹ
ó gbé odù Ifá sí wípé awo kan lè fẹ́ sọ pé orí o burú sọ fún wípé ìwọ mọ̀ kan tó ń jẹ́ awo ìwọ mọ̀ kan tó pè láwo do you know what is meaning of awo wo mọ ẹni tó kọ́kọ́ sáwó wo mọ ibi tí orísun awo ti ṣẹ̀ wá mana iteria awo tó kọ́kọ́ pè láwo orúkọ wo ló ń jẹ́ ó mà ṣe o mi ò tí ì dé mú bọ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ máa share fídíò yìí ọba kọba àtọba àti gọ́vnà àti pírẹsidẹ̀ntì ọ̀run ní kí n pa àṣẹ fún yín àṣẹ mi àkọ́kọ́ mo lè ti pa yẹn mo fún yín ní 14 days mo fẹ́ mọ ibi tẹ́ bá ọ̀rọ̀ Sunday Igboho dé bóyá ẹ̀yin ìjọba Nàìjíríà lè dá dúró síbẹ̀ bóyá ìjọba Benin ló dá dúró mo fẹ́ mọ̀ tí bá ti wá mọ̀ kábíyèsí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti jọra bọ̀ díẹ̀díẹ̀ o ìjẹ́ ẹ mọ̀ pé nígbà yẹn wọ́n fi Jòhánù sẹ́wọ̀n ṣùgbọ́n nǹkan tó kàn fi yàtọ̀ ni pé Jésù gba Jòhánù sílẹ̀ Jésù gba Jòhánù kò dá sí ṣùgbọ́n eléyìí máa dá sí ọ̀run ti rán mi nǹkan Ọlọ́run ní kí ìbéèrè kan tó dùn mí jù mo máa láàkì kéèyàn máa jà fún òtítọ́ olóòótọ́ lè mi ò mọ Sunday Igboho rí o àrùjọ ríra rí o kò rí mi rí o mi ò má rí o ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé sọ ọmọ ẹni tó pè níta ló fẹ́ kú mi ò mọ̀ I don't know who is Sunday Igboho but ìgbà tí mo farabalẹ̀ wò kí ni mà ní í jà fún òtítọ́ anybody tó bá ti jà fún òtítọ́ ọ̀rẹ́ mi ní o ṣùgbọ́n ìwọ tó lọ sọ pé o ní owó orí burúkú kan kàbó o jẹ́ president kan o lọ ń ṣe wèrè o lọ ń ṣe rádaràda I don't know you tó bá jẹ́ ọba kan tí bá rí pé ó hùwà wèrè màá ṣépè sọ bàbá ẹ̀ màá ṣépè sọ ìyá ẹ̀ màá gba adé tó wà lórí ẹ̀ màá sọnù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan tó lè ṣe ni wípé ó yá ẹ pa wọ́n yìnbọn pa eléyìí ẹ̀mí mi bàbá lákú bàbá ẹnìkan ò lè pa bọ́tẹ́ lè pa eléyìí á lọ renew another body jáde eléyìí jẹ́ phone ẹ jẹ́ kí n sọ bí ayé ṣe rí ẹ má dẹ̀ bẹ̀rù ikú mọ́ ẹ jẹ́ kí n sọ bí ikú ṣe rí fún yín ẹ jẹ́ kí n sọ ìtumọ̀ ikú fún yín mẹ̀túmọ̀ òun ló bá tẹ̀ fi bẹ̀rù ẹni tó bá ti hùwà àbàjẹ́ ló máa bẹ̀rù ikú tó bá wà lórí òtítọ́ máa bẹ̀rù ikú bí ọ̀rọ̀ ayé ṣe rí rèé òun rí. This is our life. This is body. Eléyìí ni àwọn ọba ayé, àwọn president, àwọn DSS tó ń gbó kiri bí ajá yẹn, eléyìí nìkan ló lè pa. Wọn ò lè pa eléyìí. Wọ́n bá pa eléyìí, bọ́lá ṣe ṣiṣẹ́ mo ṣe sọ fún yín o, bọ̀ kò yá wa ènìyàn. Olódodo mo ń bá wí o, kì í ṣe olórí burúkú o, kì í ṣe àwọn tó fòótọ́ o, àwọn èèyàn gidi mo ń bá sọ̀rọ̀ o. Eléyìí báyìí wọ́n ti pa. Ọlọ́run wá yọ eléyìí. Kábíyèsí o dáàdi mi ẹ̀kọ́ yìí kìí ṣe táyé o tọ̀run ní o ṣe ẹ̀kọ́ tẹ́lọ ń kọ́ ní skul ẹ̀kọ́ jìbìtì tẹ́lọ ń kọ́ tẹ́lọ fi ń dú ọmọ lọ́mọ kẹtù fún níṣẹ́ kẹtù gbàyàn síṣẹ́ tẹ́lọ ń dú ọmọ lọ́mọ ní kíní mo ní kẹ́ máa sẹ́ndì kíní sí àárín gúrùpù ẹ máa sẹ́ndì lẹ́ni mo fẹ́ gbọ́ ìránṣẹ́ láti Action Rock wípé kó wá gbé mi mo fẹ́ kó wá gbé mi lẹ́ni kó pa mi lẹ́ni ṣùgbọ́n kó tó pa mi máa fojú wọn kan máa bo mo fẹ́ fi wọ́n sí example mọ́mọ́ eléyìí wọ́n ti pa kò dẹ̀ ṣiṣẹ́ mọ́ bí ara wa rí bátìrì yìí bàbá alákú bàbá nìkan ò lè pa ọ̀nà wa mú eléyìí àwa fi sí another one àwa lọ gbé bọ́dì míì jáde ẹ̀mẹ́ta tí ma wá sáyé rí bẹ́ẹ̀ ni ẹ̀kẹta rí I'm 234 years old wọ́n bí yín kú ẹ̀ mọ̀ wípé àpàrà kò sẹgbẹ́ ìbọn Ọlọ́run ti ń wò yín látijọ́ yìí bóyá máa ronú padà ó wá wò pé ta ló lè ṣiṣẹ́ yìí o ìwọ sán lórí díẹ̀ lọ́fíìsì wọn ṣépèsọ bàbá wọn ṣépèsọ ìyá wọn eléyìí tó bá ṣe wèrè bùfọ́jú lù bẹ́ẹ̀ ni wọ́n ti pa eléyìí bátìrì ẹ̀mí èmi àti wọ́ọ̀rì Ọlọ́run wa mú ẹ̀mí yẹn a lọ fi bíìdì ẹlòmíì jáde ẹ jẹ́ ká wo bóyá máa tàn náà sẹ́wọ̀n pé kì í ṣe bátìrì ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká wo bóyá máa tàn ẹ ti rí that is life bàbá ńlá kú bàbá ẹnìkan ò lè pa ẹnìkan ẹ lè pa ara ẹ lè pa ẹ̀mí ìdí náà tí ọba àwọn bá fi sọ̀rọ̀ má ṣe bẹ̀rẹ̀ tó lè para tó lè pa ẹ̀mí ìwọ tó láǹfààní àti wò mí má sọ òtítọ́ má báyọ̀ ṣe bàjẹ́ mọ́ ìwọ tó bá ti ṣe òtítọ́ wò ó kò sí nǹkan tó gbé tí àyà ẹ máa lé ni ṣùgbọ́n ìwọ tó bá ṣe bàjẹ́ ẹ̀rù máa bà ẹ́ torí pé o mọ̀ pé tó bá kú okú parí ayé ẹ̀rùn ṣùgbọ́n ìwọ tó bá ṣe òtítọ́ tó bá pa ẹ́ wo níbìkan tó tún lọ èyí tí ṣe iye tí kò ní ìpẹ̀kun ọjọ́ mélòó lọ fẹ́ lò láyé after 100 years gbogbo ẹni tẹ́ wò mí yẹ ti di ìtàn ẹ ò sí mọ́ ẹ ti jẹrà
after 100 years to this time nobody will exist again òun lẹ́yìn ìjọba rádaràda tẹ́wá ní àwọn tálákà lára tẹ́ lọ pa àwọn aláìṣẹ̀ ẹ lọ pa èèyàn méjì nílé Sunday Igboho kí lẹ̀ṣẹ̀ wọn kí náà ṣe ẹ gbọ́ kọ́tà Al-Qur'an ní sọ ni ó dẹ́ni tó bá pa èèyàn kan Al-Qur'an sọ wípé ẹni tó bá pa èèyàn kan mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí lọ wá Al-Qur'an tó sọ bẹ́ẹ̀ kẹ́ má bàa sọ pé bí a mú parọ́ jẹ́ kí lọ wá Al-Qur'an tó sọ bẹ́ẹ̀ lọ gbá Al-Qur'an ni ẹ wọ́n fẹ́ kú káwọn ìjọba wa àkókò wọn ti tó Ọlọ́run ti fẹ́ nà wọn nípa sán Buhari ò ṣe kankan o Buhari ò mọ kankan o àwọn olórí burúkú tó ń bá Buhari ṣiṣẹ́ ló ń ba Nàìjíríà jẹ́ àwọn ọmọ Yorùbá dẹ̀ pọ̀ láàrin wọn àwọn olórí burúkú yẹn àwọn ọmọ Yorùbá pọ̀ láàrin wọn wọ́n mánájì mọ̀ ń bọ̀ ó kún díẹ̀ mọ̀ ń bọ̀ lọ́bẹ̀rẹ̀ Al-Qur'an ni ẹ mo fẹ́ lọ sí ibi tí mo fẹ́ kóòtù yìí mo fẹ́ lọ sí fún ẹ mi ìfẹ́ máa sọ̀rọ̀ lọ́pọlọ torí ọ̀run ló rán mi níṣẹ́ kì í ṣayé hello lójóun hello ìyá yìí tó sùn yìí hello kóró ó gbọ́rọ̀ ni níbo ló wà kí Al-Qur'an nìyẹn níbo ló wà ìdí tó fi kàwé nìyẹn mi ò kàwé mo ti kàwé nìyẹn lọ́wọ́ ajá ibi tí Al-Qur'an ní wà pé ẹni tó bá pa ẹnìkan ẹni tó bá pa ẹnìkan dàbí pé ó pa gbogbo ènìyàn níbo ló wà wọ́n bọ̀ tí bá ti sọ̀rọ̀ mo máa láìkí máa jọ jáde mi ò ní kó wá síbí yìí o mi ò ní kó àwọn ayé wá wò ẹ́ o mi ìfẹ́ kán rójú ẹ o mi ìfẹ́ kọ́ gbà yàwó mi o torí ojú wọn ti ràn o wọn kì í rọ́ ọmọ pupa sójú o èmi àti yín nìkan lájọ ń pò èmi ní kẹfíìsì ẹ gbọ́ ẹni sùúrù fún mi ẹ kàn hold on mo fẹ́ gbà sí jáde torí gbogbo nǹkan tí bá ti rí máa ń kọ ilẹ̀ tó ń ti ọjọ́ báyìí náà ni ṣé mi ti kà fún ẹni ṣé mo ti kà fún ẹ lọ́jọ́ kan wọ́n bọ̀ ẹ sáà ní sùúrù ṣé kìí ṣe bí ni mo kọ́ sí kábíyèsí Olódùmarè Al-Qur'an chapter 5 ló sọ bẹ́ẹ̀ mo gẹ̀ẹ́tì ẹ̀ ọ̀run àkífọ́ farapamọ́jà àwọn díẹ̀ níyà tó bá ti ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bí òkàn tí ẹ mọ̀wé Ọlọ́run máa kọ́ ẹ èmi ò mọ̀wé bọ̀ tí nǹkan tí Ọlọ́run sọ pé kí n máa jọ́ọ̀tì sílẹ̀ mo fẹ́ kà fún yín ẹ̀yin ìjọba ẹ jẹ́ ìyà Buhari ò níbẹ̀ o Buhari ò ní problem pẹ̀lú anybody o ẹ̀yin tẹ́ bá àwọn tó ń bá Buhari ṣèjọba lórí burúkú o Buhari is a responsible person ṣùgbọ́n all his workers they are mad all his advisers they are very stupid they are born bastard King Solomon ló sọ bẹ́ẹ̀ ọba Solomon ló sọ bẹ́ẹ̀ I am the one that say that this is my face I don't hide my face bẹ́ẹ̀ ni Al-Qur'an chapter 5 kí ló sọ èmi ò kí ká kéwú o Yorùbá ní kó lọ sí o mi ráyè kéwú o kìí ṣèdè mi ò kìí ṣèdè lú bàbá ẹ o lọ gbé Al-Qur'an Yorùbá kó lọ ju kéwú sọnù èdè elédè lọ ju sọnù ẹ̀yin àgbà Yorùbá tẹ́ bá lọ ṣe Yorùbá tẹ́ bá lè sọ odù Ifá jáde tó jẹ́ ti Yorùbá kí àwọn ọmọ wèrè tó máa sọ pé you guys yẹn ọmọ tó bá bí ire kémi send message kó sọ pé you guys oh God màá ní kí lẹ ga jù ẹ lọ ni kàbí mo send message fún ẹ o lọ send k fún mi màá ní kó kékú kí àwọn ọmọ Yorùbá kó lè kẹ́kọ̀ọ́ kó lè mọ̀ wípé respect ilẹ̀ Yorùbá ló wà ṣe odù Ifá jáde ẹ lọ ń gbájúmọ̀ kan rádaràda ẹlòmíì ní ilé 1 million Amẹ́ríkà ẹ ń ṣe orí burúkú kiri ẹ sọ pé ẹ ṣe kan gidi rádaràda jákujàku kí tó kú máa fojú yín kan máa bo ara lẹ lè pa ẹ̀mí mi bá lákú bá anybody kò lè pa ẹ̀mí mi reality mo ti sọ fún yín yẹn Al-Qur'an chapter 5 verse 32 tí bá ti sọ̀rọ̀ máa mú evidence ẹ̀ jáde mo dẹ̀ ti pa àṣẹ fún yín ẹni àfà tó bá ti bá yín sọ̀rọ̀ tó bá lè rí jọ jáde nínú Qur'an má gbọ́ nǹkan tó bá ń sọ rádaràda ni ẹni pásítọ̀ tó bá ti bá yín sọ̀rọ̀ tó bá ti lè yọ jáde nínú Bible má gbọ́ nǹkan tó bá ń sọ èèyàn rádaràda ni ẹni olúwawo tó bá ti bá yín sọ̀rọ̀ tó bá ti lè kóòtù odù Ifá èèyàn jákujàku ni kì í ṣe èèyàn gidi Al-Qur'an chapter 5 verse 32 to 33 kí ló wí jẹ́ kí farabalẹ̀ máa kà ọ́ má jẹ́ kẹ́yìn mi yọ o tí o bá sí àfídíò yìí tí àwọn ìjọba bá pè mí lé nìyí ìwọ ló máa jìyà ìwọ tó wò mí ìwọ tó bá ní group CIC ìwọ tó bá ní access sí NTA CIC wípé ọmọ kan fọ́nbù ó lóun fẹ́ báyé gbogbo ìjọba jẹ́ àfi tó bá ronú padà díẹ̀ lẹ́pẹ́ ní
ẹ jẹ́ kí sáré ka Al-Qur'an nìyẹn. Nítorí èyí ni àṣẹ ṣe é ní òfin nítorí èyí ni àṣẹ ṣe é ní òfin fún àwọn ọmọ Ísírẹ́lì pé dájúdájú ẹnikẹ́ni tó bá pa ẹnìkan láì jẹ́ pé nítorí pé pa ẹnìkan tàbí ṣíṣe ìbàjẹ́ lórí ilẹ̀ tó ṣeéṣe kó má yẹ yíkéde yẹn, ẹnikẹ́ni tó bá pa anybody láì jẹ́ pé ẹni tó ń pa yẹn ó pa ènìyàn, láì jẹ́ pé ẹni tó ń pa yẹn ó ṣe ìbàjẹ́ kankan lórí ilẹ̀, ho mánà kí ló máa ṣẹlẹ̀? Nítorí náà ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ènìyàn pátápátá. Àwọn méjì tẹ́ pa nílé Sunday Igboho ó dàbí pé ẹ pa gbogbo Nàìjíríà. Ẹ̀yin DSS ayé yẹn ò ní da. Gbogbo ẹni tẹ́ lọ ṣiṣẹ́ yẹn ẹ ò ní ṣoríire. Gbogbo ẹni tẹ́ lọ ṣiṣẹ́ yẹn tí n bá jẹ́ wòlíì Ọlọ́run lóòótọ́ tó bá yẹ pé Ọlọ́run ló pè mí ẹ máa gbókú bí ajá ni. Àfi tẹ́ bá wá síbi tẹ́ bá wá dọ̀bálẹ̀ wípé kí gbàdúrà fún yín. Gbogbo Nàìjíríà máa wo ojú yín wípé ẹ̀yin lẹ pa wọ́n máa yẹ ṣàdúrà fún yín. Láì jẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbókú bí ajá ni. Àfi tí ìbá jẹ́ wòlíì Ọlọ́run nìkan lókun. Àṣẹ́gun wọ́n ti ń bọ̀ ẹ rò pé díẹ̀ ni náà bè ṣeré eléyìí yàtọ̀ sáwọn wòlíì tó fọ́nbù lórí Facebook. Ẹ mọ́ mi wá ẹ mú yọ̀ wá mo ti kọjá level yẹn, mi ò kí gbàdúrà fún èèyàn. Ọwọ́ ẹ ló máa gbàdúrà, iṣẹ́ ọwọ́ ẹ ló máa gbàdúrà fún ẹ, ìwà ẹnu ẹ ló máa gbàdúrà fún ẹ. Mi ò dẹ̀ fẹ́ owó anybody, tálákà ni mi ò fẹ́ owó ayé. Ìwọ tó bá ta mi lọ́rẹ máa gbà, tó bá fún mi lówó máa gbà, tó bá fún mi lówó tó bá kọjá ìyẹn lọ́la máa sọ̀rọ̀ burúkú sí ìyá ẹ, máa bú bàbá ẹ, máa bú ìyá ẹ. Gbogbo mi ó lè fowó wájú rere mi. Ẹ̀yin DSS ti dáràn lọ́wọ́ mi, iná ti jó yín àfi tẹ́ bá lọ ronú padà. Ṣé ẹ rántí ibi tí mo kà dé? Jẹ́ kí tó padà bẹ̀rẹ̀, wọ́n ti ránjú mọ́ mi jù. Máa sí àfídíò yìí, máa sí ẹ̀. Nítorí èyí ni àṣẹ ní òfin fún àwọn ọmọ Ísírẹ́lì pé dájúdájú ẹnikẹ́ni tó bá pa ẹnìkan láì jẹ́ pé nítorí pé pa ẹnìkan tàbí ṣíṣe ìbàjẹ́ lórí ilẹ̀. Nítorí náà ó dà gẹ́gẹ́ bí ẹni tó pa gbogbo ènìyàn pátápátá. Gbogbo àwọn méjì tó pa nílé Ìgbòho gbogbo Nàìjíríà náà pa o, torí àmọ́ ọ̀kọ́ táwọn méjì yẹn fẹ́ jẹ́ lọ́la bóyá àwọn olùgbàlà wa ọmọ. Àtẹni tó bá gba ẹ̀mí kan là sẹ́ńgbọ́ ìwọ tó bá fẹ́ ṣe ìbàjẹ́ wà mú ilé tó bá fẹ́ ṣe ń bẹ̀, ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe rere máa gbọ́ o. Ẹni tó bá gba ẹ̀mí kan là ó dàbí ẹni tó gba ẹ̀mí gbogbo ènìyàn là pátápátá. Kì í tẹ́sí Nàìjíríà nìkan, gbogbo àgbáyé tó bá gba ẹ̀mí èèyàn kan là. Ìwọ olówó tó bá fún ẹnìkan lówó kó fi jẹun tí ò kú ó gba ẹ̀mí gbogbo àgbáyé là. Kí ló fà á? Torí pé àmọ́ ọkọ̀ tẹ́ni ẹ fẹ́ dà lọ́la. Ká ní pé Buhari ti kú ní kékeré ni tí ó lè di president. Ká ní pé Ọbásanjọ́, ká ní pé Olúwa ti pa nígbà yẹn, ká ní pé Àbáṣà ti pa nígbà yẹn tí ó lè wá padà di president. Ẹ̀yin aláìnírònú ara Galatia wọ̀nyí ẹ̀ nírònú. Ká ní pé nírònú ni gbogbo orí burúkú tẹ́ ń ṣe yìí ẹ̀ ní máa ṣe. Máa fojú yín kan máa bó kí tún lọ. Mi ní ẹ̀ lè pa mi ò lóògùn bọ̀ mo lọ́lọ́run. Máa bá yé yín jẹ́ kí tún lọ. Ọlọ́run gba wèrè tó wà lórí mi ó kálù Kùránì síbẹ̀, ó kó báìbù síbẹ̀, ó kó Ifá síbẹ̀. Eléyìí tó bá mọ̀ wá fi fèsì mi. Bó o gbé ìbọn wá kò kàn mí, bó o ti yìn mí lẹ́yọ̀ kan mo ti ṣubú nìyẹn. Ṣùgbọ́n kí tún lọ. Àgbà tó bá lómi sínú kan pariwo gbá jẹ́ kí pe èdè àwo fún ẹ díẹ̀. Wò ó èsì tó bá mọ tí mu iná ọtí ló máa ń kú sí. Ìwà wèrè tó bá mọ̀ ẹ́ hù ìwà yẹn ló máa padà pa á. Gbọ́ mi gbọ́. Wò ó àjẹjù àdán òun ló fà tó fi ti ẹnu tó fi ń yàgbẹ́. Àdán ẹnu ló ti ń yàgbẹ́ torí àjẹjù ẹ ti pọ̀ jù, àṣejù ìjọba Nàìjíríà ti pọ̀ jù. Tí ẹ bá lọ́nà padà náà jó yín, mi ò kì í bẹ̀, èmi ò ráyè. Hey Mr President, Mr Soldier, I don't want to know soldier. Mi ò fẹ́ mọ ẹni tó pè ní soldier. Soldier tí ayé tó bá ṣe nǹkan tó da ni mo fẹ́ mọ̀. Ọba tó bá ṣe nǹkan tó da òun ni mo fẹ́ respect mi gẹ́gẹ́ ṣe pé kí dọ̀bálẹ̀ fọ́ba kan. Ẹ ra sani ọba tó ń bá ṣe báyìí fún mo ti respect ẹ láyé. Ọba tó bá fẹ́ kí n dọ̀bálẹ̀ fóun á request ẹ wípé ọmọ ìwọ máa bàjẹ́ o ṣé o lè dọ̀bálẹ̀ ni máa ṣe wá dọ̀bálẹ̀ ní nǹkan tó jẹ́ bá rí lẹ́yìn ẹ̀ kó fara mọ́ o ní serú ẹ̀ mọ́. Ọjọ́ rí lórí ọ̀pọ̀ wọn fi ṣe ni mi ò kí ṣẹgbẹ́ Mr Anybody. I am 234 years old whether you like it or not. Ẹ̀kẹta tí ma wá sáyé rèé. Níbo mo ka Bíbélì mi dé? Ẹ má gbàgbé o.
àti pé dájúdájú àwọn òjíṣẹ́ wa ti dé wá bá wọn pẹ̀lú àlàyé lẹ́yìn èyí ọ̀pọ̀lọpọ̀ wọn ló ré kọjá ẹnu ààlà ní orí ilẹ̀. Àwọn òjíṣẹ́ kan wà tọ́lọ́run ti rán síwájú ṣùgbọ́n nígbà tí Ọlọ́run rí wípé rádaràda náà bẹ̀rẹ̀ sí í ṣe ìgbà tí wọ́n ti gbé owó fún wọn wọn dẹ̀ lè sọ òtítọ́ mọ́ Ọlọ́run pa wọ́n rẹ́ kúrò lórí ilẹ̀ ló fà tó fi gbé àwa dìde. Ṣé ọ̀rọ̀ tí mo ń sọ yìí sèmi ló yẹ kó máa ṣe ó? Níbi táwọn pásítọ̀ jàǹkànjàǹkàn wà ní àárín ìlú, níbi táwọn ìmáàmù jàǹkànjàǹkàn wà láàárín ìlú, níbi tí àwọn olúwawo jàǹkànjàǹkàn wà láàárín wọn lè sọ òtítọ́ torí wọ́n ti fún wọn lówó orí burúkú kan. Àbájọ tẹ́ fi ní stroke tójú yín fi ń fọ́ ẹ fẹ́ kú ẹ rò pé ayé ló ṣe yín ni. Ẹ ti gbọ́ ọ̀kọ̀ Bíbélì sọ nínú Bíbélì kẹ̀ nínú Exodus lọ́hùn ó ní ẹ tó bá parí nípa ẹsẹ̀ idà la ó fi pa. Ẹjọ́ mi ti ń pọ̀ jù mo ti ń lọ nìyẹn nǹkan tó fẹ́ bá ń sọ rèé sódà kọ́rọ̀ mi lè yé wọn dáadáa. Mo fún ẹ̀yin ìjọba Nàìjíríà àti ẹ̀yin ọba Yorùbá Nàìjíríà mo fún yín ní 14 days kẹfì wá fún mi lésì nínú yàrá mi ní o. Anybody tó bá ránṣẹ́ sí mi àìrá ló máa pa wípé kèmi wá mi ò kì í sí ẹgbẹ́ Mr. Anybody yàrá kan ni mo ń gbé o mi ò ní mọ́tò ẹsẹ̀ mo fi ń gbálẹ̀ kiri o ṣùgbọ́n pẹ̀lú ẹsẹ̀ yẹn wọn bí ẹni ọba kankan eré tó lè bá mi sọ̀rọ̀ jákujáku. Ọba tó bá mi sọ̀rọ̀ tó bá fún mi ní respect máa fi sí ẹ̀kọ́ fáwọn ènìyàn. wàá fi pọ̀ ọba yẹn pìtàn wàá sọ pé òjọba mọ́ wàá máa sọ fáwọn ọmọ yẹn pé tó bá yẹ pé ọmọ kékeré lórí wípé kó respect yẹ o torí kó wọn bá lọ pàdé àwọn àjàgùnmọ̀lẹ̀ ọ̀run. bẹ́ẹ̀ ni hama ìtẹ́rìà ọba tí bá ṣe báyìí fún kábíyèsí o kẹ́ lè mọ̀ pé ẹ máa wọ́ọ̀ṣì mi ọba tí bá sọ pé kábíyèsí o kẹ́ lè mọ̀ pé ọba yẹn ọba ọmọlúwàbí ni onírẹ̀lẹ̀. Ṣùgbọ́n ọba tí bá déwájú ẹ̀ tí bá ti ṣe báyìí ẹ ti mọ̀ wípé ọba rádaràda ni bọ́ mi ní bá yín sọ yẹn mo kàn fún yín ní kóòdù yẹn ni torí mi ìjọba máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí but àwọn tó wò mí wọ́n ní máa gbọ́ rádaràda ẹni tó lówó ẹni tó ní kankan tó kàwé ojú ẹ ní Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Adonija sọ pé òun fẹ́ jọba wọ́n tún gbé mi lọ síbi mi Adonija ó lóun fẹ́ jọba ó lọ filé pọtí ó lọ fọ̀nà wọ́n lọ ń sùn ó lọ ka Bíbélì mo lè tó ti nǹkan tí mo kà kí lé ẹ̀kọ́ nínú ilé mi ká má jọ gbé mọ́. Èmi gàgàgàgàgà ẹ gbọ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí náà pè níyàwó kí náà pè níyàwó iṣẹ́ tọkọ bá gbà níyàwó máa gbà wọ́n lọ ń sùn èmi sọ̀rọ̀ Adonija wọ́n lọ ń sùn má lọ sí wọ́n má sáré bá mi kó tó lè pé má parí ẹ̀. Ọ̀run sọ fẹ́ mi wípé Adonija ó lọ filé pọtí ó lọ fọ̀nà roka ó lọ bá tọ́ sí onítorí pé òun lẹ̀gbọ́n Ọlọ́run pẹlẹgó wò bàbá ẹ̀ Dáfídì kẹ̀ ó ti fi ipò ó pẹ́ táwọn wèrè ti wà láyé bàbá ẹ̀ Dáfídì ó ti fi ipò àwọn ọmọ ẹ̀ ó ti fi lọ yàn lì ó ti fi lọ dó obìnrin olóbìnrin ó ti fi lọ gbàyàwó níyàwó ìyẹn Dáfídì o. Dáfídì ti promise Báṣẹ́bà obìnrin Ùráyà tó lọ yàn lálẹ́ wípé ọmọ ẹ ló máa jọba ó ta ògùn àwọn ọmọ ẹ ó fi dóòbò ìṣẹ́jú 5 ẹ̀rọ ayé Dáfídì kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára. Dáfídì tẹ̀yìn pọ́nlé yẹn akọrin ní igbá ni. Ẹ̀ka Bíbélì ká mọ ìtàn tẹ́ bá mọ ìtàn ẹ bẹ̀rù Ọlọ́run ẹni tó bá mọ ìtàn ló máa ń gbéraga tó bá mọ ìtàn àwọn tó ti lọ ìwọ lágbára ta ló lágbára who is alágbára ta ló lágbára láyé ṣé èmi lálágbára tó bá yá ẹ̀sìn máa sùn ṣe máa hàn obìnrin ẹni tó pèrè alágbára ìyàwó àwa máa fa etí ẹ̀ pé ló burúkú ẹ̀ ó sọ pé òun lágbára tó bá ìyá sí àwọn máa fẹsẹ̀ hàlẹ̀ gàràrà ṣèbó òun ló hàn ọrùn ìwọ̀n gbọ́ ó dẹ̀ sọ pé alágbára ọba àwọn ọba tá pèrè alágbára kò kí ń sùn ẹni tó bá ti ń sùn kì í sí alágbára who are you mi ò kí sí alágbára kò sí alágbára kan láyé Ọlọ́run nìkan lálágbára ìwọ lóògùn kí ló ń pè lóògùn Ọlọ́run lóògùn òtítọ́ lóògùn máa sùn títọ́ àyà ẹ máa le bí irin Bíbélì sọ pé àyà lódodo dàbí kìnìún mọ́ bọ̀. Dáfídì ó ti lọ fi ipò ẹ̀ ìjókòó àpèrè ẹ̀ ó ti fi lọ dóbò ó ti sọ fún Báṣẹ́bà wípé ọmọ ẹ̀ Sólómọ́nì ìgbà tí yẹn wá sọ fún pé ọkọ ọmọ ti kú mi ò fẹ́ wọnú ìtàn ẹ̀ jìnnà tó yẹ kí ṣe mo wá ṣe léni mo wá bá àwọn ọba àtijọba Nàìjíríà sọ̀rọ̀ mo wá pa àṣẹ fún wọn mi wá bẹ̀ wọ́n mo fún wọn ní 14 days tí mi bá rí ìránṣẹ́ nínú ilé mi yìí nínú ahẹ́rẹ́ tí wọ́n gbé yìí wípé alàgbà kò sí lọ́wọ́ wa mọ́ o ọwọ́ bẹ̀nẹ̀ ló wà o ẹ wá fi èmi àtàwọn bẹ̀nẹ̀ sílẹ̀ ìyẹn ọ̀dẹ̀ kàn yín mọ́
but instruction ti bá fún yín ní kẹtẹ̀lé that's all kò sí lọ́wọ́ wa mọ́ ọwọ́ bẹ̀rẹ̀ ló wà àwọn bẹ̀rẹ̀ ló ya dúró ẹ̀yin dẹ̀ ti gba gbogbo ìyànjú yín ẹ̀rí pé ò lè yọ ṣùgbọ́n ká ní pé ọmọ yín nísìn ẹ máa ti yọ ẹ ò ní ṣoríire ẹ ti gba ìyànjú yín ẹ̀ lè yọ àbí kí náà pè ní bẹ̀rẹ̀ kí náà pè ní ìjọba àrí pẹ́ ok ẹ máa wòran o ọba kan mú ọmọ kan síbì kan ẹ máa wo orí burúkú tó ṣe ní Nàìjíríà o hello ọba Èkó ló ń sọ̀rọ̀ ọba Ìbàdàn ẹ kú ọjọ́ mẹ́ta o mo gbọ́ pé ọmọ mi kan wà ní agodo yìí níbẹ̀ kí ló ṣẹlẹ̀ òfin ló mú igbá àwo ìkòkò bàbá ìsásùn mo ti gbọ́ ọ̀kọ́ tẹ́ sọ kábíyèsí má bínú mo mọ̀ pé ọmọ mi ṣẹ̀ but àwo ló máa ń gbáwo nígbọ̀wọ́ láwo bá gbáwo nígbọ̀wọ́ àwo máa tẹ́ àwo máa fàya ẹ fi ọmọ yẹn sílẹ̀ ẹ fi yá mi president sí president mà ní tẹ́ bá wá wíwèé kúwèé níwájú mi níbí màá ní kí mi yarọ màá ní kọ́ ló ń bù fọ́jú lé èmi nínú yín tàbá ẹni tó wá síbí tí àwọn ọlọ́pàá kan wá ké hóhó níbí yìí màá ní kí ọlọ́pàá nẹ̀ kó ké kú kó ké wọgbó lọ tẹ́ bá ti fẹ́ wá síbí mi ò fẹ́ rádaràda wá with respect if you come here to come and shout orí burúkú how wọ́n kò yẹ kó máa pọ́n yín lé ẹ ò fìtì ẹ tó bá bọ̀wọ̀ fún àṣẹ Ọlọ́run máa pọ́n lé who are you mi ò fẹ́ ariwo níwájú ilé mi bí mo ṣe wà ẹ́ sìn bí mo lo 1 million years láyé bí mo lo 1 million years láyé mi ò ní ìdí sójà láti gáàdì mi níbo ni Psalm 91 wà ẹ rí àwọn pásítọ̀ Nàìjíríà wọ́n lọ kó sójà wọ́n lọ kó ọlọ́pàá ìgbà ibẹ̀ tó ẹ ti mọ̀ pé kò wọ́n kì í ṣèyàn Ọlọ́run nìyẹn ṣé Èlíjà lọ sójà ṣé Jésù lọ sójà ṣé Àìsáyà lọ sójà níbo lẹ ti kà ní Bíbélì ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n máa gbá yín wọ́n ti gbá yín gan ọ̀rẹ́ dìgbèsè pé wọ́n máa gbá yín wọ́n ti gbá yín wọ́n ti dùpù yín jẹ́ kí ká ètò Dáfídì fún yín Adóníjà máa lọ kó bùwé jẹ fún mi bùwé jẹ ó tí rí hama ẹjọ́ yìí tẹ́ wà lórí Facebook mo ní ìdíyàwó mi ẹ tó bá rí ọmọ tó lè ka Bíbélì dáadáa tó lè ka Bíbélì tó lè ka Koran mo ní ìdíyàwó fẹ́fẹ́ wo ti rí àbí ó ti rí ìgbà tí mo gbọ́ mo fẹ́ fẹ́yàwó mi ìṣe orí ẹ̀ pé wá ká wọ́n bí eré ká. Adóníjà ọmọ Agiti. Adóníjà ọmọ Agiti. Sì gbé ara rẹ̀ ga. Ó gbé ara rẹ̀ ga. Wípé èmi ni yóò jọba. Èmi ló fẹ́ jọba. Ó sì múra kẹ̀kẹ́ àti àwọn ẹlẹ́ṣin. Ó gbé kẹ̀kẹ́ àti àwọn ẹlẹ́ṣin. Àti 50 ọkùnrin láti sáré níwájú rẹ̀. Ó ti gùn mí rán yẹn ó ti gùn mí ó ti wọra nìyẹn o ẹ ti máa rí náà yẹn lójú yẹn ó máa ti tàn ọ̀run ti dé nìyẹn bùwé jẹ fún mi. Bàbá rẹ̀ kò sì bà nínú jẹ́ rí. Bàbá ẹ̀ ò bí nínú jẹ́ rí torí ọmọ ọba ni ká. Pé èṣe tí wọ́n fi ṣe báyìí òun sì ṣe ènìyàn tó dára gidigidi. Ó mà ṣe o ikú bàbá kò ní pa mí kò ní para ilé mi o ikú bàbá pọ́mọ Dáfídì o ilé ayé ṣòro Dáfídì ti fi ipò àwọn ọmọ ẹ̀dọ́bò wọ́n ní ọmọ yẹn ọmọ gidi ni ṣùgbọ́n bàbá ti ba ayé ẹ̀ jẹ́ òun lẹ́yìn ìjọba ń ṣe yìí ẹ fẹ́ ba ayé ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ ọmọ gómìnà míì wà tó bá jáde lọ́la àwọn yàtọ̀ pé lájọ́kọ́ olórí burúkú bàbá ẹ nígbà tó wà lórí ipò kí ló ṣe tí orúkọ gidi nìyẹn ẹ kẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ ti bá yín sòrí tọ̀rọ̀ sáyé mọ̀wé fún mi mú lọ. ìyá rẹ̀ sì bí lé Absalomu. wọ́n bí lé Absalomi. ó sì bá Joabu. ó bá Joabu. ọmọ Seruiah. ó lọ bá àwọn kan dì. àti Abiatari àlùfáà gbèrò. olórí ogun nìyẹn o sẹ́yìn rí i pé ọmọ Abiatari kàbí kí náà pé. àti Abiatari. ṣé o mọ̀ pé orúkọ ẹ fẹ́ jọ Brutai Brutai mo gbọ́ pé ẹ̀yin ti lọ sí Benin mo gbọ́ pé ti lọ sí oríṣiríṣi níbẹ̀ ó ṣeéṣe kí orúkọ yín pẹ̀lú àwọn tí máa list ẹ̀ fọlọ́run pé kó padà nù ìyẹn ti bá ṣe investigation ti bá rí pé lóòótọ́ ni because bíbélì sọ pé ká wádìí ohun gbogbo dájú ká lè mélé tí sòtítọ́ torí gbogbo oríṣiríṣi information ni mo ń gbọ́ ẹ fẹ́ kú ká. wọ́n sì ràn Adóníjà lọ́wọ́. wọ́n wá ran Adóníjà lọ́wọ́ wọ́n má gbára lé ènìyàn gbára lọ́lọ́run ó lọ kó àwọn jagunjagun àwọn olórógun àwọn DSS àwọn ọlọ́pàá ó lọ kó wọn mọ́ra ó fẹ́ jọba ká. ṣùgbọ́n Sádókù àlùfáà àti Benaniah ọmọ Joada àti Nátálì wòlíì àti Simei àti Rei àti àwọn ọkùnrin alágbára tí ń bẹ lọ́dọ̀ Dáfídì kò wà pẹ̀lú Adóníjà. àwọn tó mọ̀ wípé
ọba ó ti fi àpèrè ẹ̀dópò ó ti promise ìyá Solomoni pé Solomoni ló máa jọba, wọn ò fara mọ́ torí àwọn wọn ò fara mọ́ èké, wọn ò fara mọ́ bòsí. Ìwọ náà tètè máa yọra ẹ̀kọ́ láàrin wọn kó tó di pé iná máa jó ẹ. Tètè máa ṣí àfídíò yìí kí ọba Ọọ̀ni Ifẹ̀ kó lè máa gbọ́ ọ̀kan tí mo sọ, kí Aláàfin Ọ̀yọ́ kó lè máa gbọ́ ọ̀kan tí mo sọ, kí Buhari kó lè máa gbọ́ ọ̀kan tí mo sọ wípé gbogbo àwọn tó bá ṣiṣẹ́ pé olórí burúkú ni wọ́n bá sòótọ́ ọ̀rọ̀. Ìkọ̀kan ló dá nínú wọn, bọ̀ ìkọ̀kan tó dá nínú wọn yẹn ó dìgbà tí bá rí wọn kí tún yọ wọn sọ́tọ̀. Máì kó gbogbo wọn pọ̀ ẹ́ sí kórí wọn lè tẹ́lẹ̀ kó lè wá gbé mi nílé. Ká Adonija sì pa àgùntàn àti màálù àti ẹran ọ̀sìn tó sanra níbi òkúta Sóyélétì. Ó lọ pẹran pàgùntàn pọ̀ oríṣiríṣi ó fẹ́ jọba. Ká tí ń bẹ lẹ́bàá Erogeli. Sáré. Ó sì pe gbogbo àwọn arákùnrin rẹ̀. Bùwé jẹ. Àwọn ọmọ ọba. Bùwé jẹ. Àti gbogbo ọkùnrin Júdà ìránṣẹ́ ọba. Bùwé jẹ. Ṣùgbọ́n Nátálì àlùfáà. Àti Benaiah àti àwọn ọkùnrin alágbára. Àti Solomoni arákùnrin rẹ̀ ni kò pè. Kò pè àwọn yẹn síbẹ̀ torí ó mọ̀ gbá àwọn yẹn gbà bò sí. Gbogbo nǹkan tó bá ṣe ní Nàìjíríà tó bá ti rí pé o máa ṣe òtítọ́ tó bá fẹ́ ṣe nǹkan gidi wọn ní pẹ́ síbẹ̀. Àwọn olórí burúkú yẹn náà máa kóra wọn jọ sí Aso Rock tó máa ṣèpàdé orí burúkú. Irọ́ ń kúnrọ́, irọ́ ń tẹ̀lé rọ́. Tí o bá sí àfídíò yìí ìwọ tó ń wò mí, tí o bá sí àfídíò ìwà jẹ nínú ìyà tí mo sọ yìí o lè escape ẹ̀ torí Olúwa ló rán mi sí gbogbo ayé, kì í ṣe ènìyàn, kì í ṣe owó. Mi ò wá láti wá gbowó, mi ò wá láti wá ní star tí mo ní gbàgbé president olórí lò tó máa fi kú, kì í ṣe tẹnu. Star tí mo ní Elizabeth of England wọn ò bí kú. Díẹ̀ lẹ́pẹ́ ni mi ò ní di star anybody, mi ò ní di sábọ̀dù, mi ò ní di polówó. Ṣùgbọ́n sí àfídíò yìí kí ọba ní ọ̀fífẹ́ kó lè gbọ́ mi pé tó bá kọjá yìí ẹ̀ tí ò bá lọ sí nǹkan tí mo rán, tí Aláàfin Ọ̀yọ́ tó bá lọ sí nǹkan tí mo rán, ẹ̀mí wọn máa lọ di pé ọba Solomoni ló sọ bẹ́ẹ̀. Ká Nátálì sì wí fún Bẹ́sẹ́bà ìyá Solomoni pé kí ni ìwọ kò gbọ́ pé Adonija ọmọ Hágítì jọba Dáfídì olúwa wa kò sì mọ̀. Wò ó jẹ́ kí lo 20 gigi kó ọmọ fojú ba lọ tó bá sọ pé kó sáyé mọ́, tó bá sọ pé kó sáyé mọ́, tó bá fèlè mi máa lé ẹ̀ dànù ó ní gbélé yìí mọ́. I don't send anybody. Gbá mi jẹ́ kí lo 20 gigi fún yín. Nígbà tí Báṣébà tó gbọ́ wípé Adonija jọba, àlùfáà kan wá lọ bá wípé ìyá wa Báṣébà wé gbọ́ pé ẹ̀gbọ́n Solomoni ń jọba lẹ́ni, kò máa pè yín, kò máa pè Solomoni, kò máa pè àwọn àbúrò àlùfáà yẹn wá fún l'advice ní báyìí lọ sí ọ̀dọ̀ Dáfídì kó lọ rán létí wípé sọ mọ̀ wípé nígbà tájọ́ ń dóra nígbà yẹn tó tájọ́ ṣe yùnkẹ́yùnkẹ́ sọ mọ̀ kó promise mi wípé ọmọ mi ló máa jọba ọmọ Solomoni, sọ mọ̀ pé ìwọ ló gbà mí lọ́wọ́ ọkọ mi ni, ẹ̀yin ọba tẹ́ngbà ìyàwó líyàwó ojú yá kan máa bu iná máa jó yín. Ẹ fi Dáfídì máa wá padà wá sọ ìtàn Dáfídì fún yín. Ojú Dáfídì kan máa bo, Dáfídì jẹ burúkú ìyà. Ìwọ ka Bíbélì, Dáfídì ọ̀gá olórin, má sọ ọmọ ẹni Dáfídì o. Dáfídì jẹ ìyà olóòótọ́ jọba o, but ìyà ẹ̀ pọ̀ jù, ó di jìyà jù tó bá ka Bíbélì dáadáa. Holy Center mọ̀ ń bọ̀ gbọ́ mi dáadáa. Báṣébà wá dìde ó dọ́dọ̀ bá Dáfídì, kábíyèsí o. Ó yẹ kó bá kẹ́ sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀ wọ́n máa ti promise mi pé ọmọ mi Solomoni ló máa jọba. Kò yẹ kó rí bẹ́ẹ̀, mo gbọ́ pé ọmọ Adonija ti ń jọba lẹ́nìí, so yẹ kó rí bẹ́ẹ̀. Àlùfáà yẹn náà tún wà lé wá, ó tún kí lẹ́yìn wípé kábíyèsí o, a máa gbọ́ pé Adonija ń jọba lẹ́nìí. Gbá kí ni kábíyèsí sọ? Nátálì sì wí pé olúwa. Ta ló ráyè gbogbo ẹjọ́ yẹn? Kó lọ bá sọ mo fẹ́ gbọ́, kí ló bá fi fún Báṣébà lésì? Mo máa lé ẹ̀dànù sẹ́. God, mo ní ìdí obìnrin, oh God, máa bá ẹjà obìnrin yìí. Kí ni Dáfídì fi dá Báṣébà lóhùn? So o kàn rojúmọ́ báyìí látàárọ̀. Dáfídì ọba sì dáhùn ó sì wí pé kí ló sọ? Ẹ pè Báṣébà fún mi. Ẹ pè Báṣébà wá. Òun sì wá síwájú ọba. Ká. Ó sì dúró níwájú ọba. Ká. Ọba sì búra. Ó sì wí pé bí Olúwa ti wà. Yes. Ẹni tó ti ra ọkàn mi padà kúrò nínú dodo ìṣẹ́. Sáré. Gẹ́gẹ́ bí mo ti wí, Olúwa Ọlọ́run Ísírẹ́lì búra fún ọ wípé nítòótọ́ Yes. Solomoni ọmọ rẹ
yóò jọba lẹ́yìn mi òun sì jókòó lórí ìtẹ́ mi ní ipò mi bẹ́ẹ̀ ni èmi ó ṣe é dúró gbogbo ìníṣẹ́yìn ìjọba olórí burúkú tẹ máa búra tàbá wọlé a máa ṣe náà a máa sọ̀nà tẹ máa yí òfin padà tẹ máa sórí burúkú National Rock tẹ máa sọ pé ń ṣèjọba ó ní nǹkan tó ń sọyàn ó ní kò ní yí padà ó ní o ti búra wípé Solomon ọmọ ẹ ló máa jọba Adóníjà ọba wo nìyẹn kí ló wá sọ lẹ́yìn ẹ̀. Básíbàsí foríbalẹ̀ ó sì bọ̀wọ̀ fún ọba ó sì wí pé kí olúwa mi Dáfídì ọba kí ó pẹ́ títí láé Dáfídì ọba sì wí pé ẹ pè Sádókù àlùfáà fún mi àti Nátálì wòlíì àti Bẹ́náyà ọmọ Jóádà. mi ò lé ẹ lọ́mọ sáré. wọ́n sì wá síwájú ọba. wọ́n gbádùn ẹ. ọba sì wí fún wọn pé ẹ mú àwọn ìránṣẹ́ olúwa yín kí ẹ sì mú kí Solomon ọmọ mi kí ó gun ìbáká mi kí ẹ sì mú sọ̀kalẹ̀ wá sí Gíhónì kí ẹ sì jẹ́ kí Sádókù àlùfáà àti Nátálì wòlíì fi òróró yàn án níbẹ̀ ní ọba Ísírẹ́lì. Ọlọ́run fi èèyàn kan jọba wo ló kéré who are you ṣé wọ́n ló fẹ́ yan ọba fọlọ́run ni Ọlọ́run fi mí jọba wo ní mi ò kàwé ara máa pa ẹ́ ni ayé ẹ̀ máa bàjẹ́ ni díẹ̀ ló pé ni ìwọ tó kàwé wo lè sọ gbogbo nǹkan tí mo sọ yìí ni ìwọ tó gba dìgírì lọ́wọ́ wo lè ka Kùránì wo lè ka Bíbélì kó ka odù Ifá ṣé wo ní lọ́wọ́ níbo ló ti fẹ́ rí tàbá ní kó wá kà gábàgàbà ló máa sọ àwọn tọ̀run tó gba ọpọlọ wèrè tó wà lórí mi tó gba ọpọlọ igbó ọpọlọ sìgá ọpọlọ ká máa pàgò mọ́lẹ̀ tó gbà lórí mi tó gbé Kùránì síbẹ̀ tó gbé odù Ifá síbẹ̀ tó gbé Báíbù síbẹ̀ wá sọ fún mi pé ọmọ tálákà yìí ló fẹ́ jọba who are you King Solomon for all nation ni mo pé kì í ṣe fún Nàìjíríà adé tó wà lórí Elizabeth mo máa gbà á Yorùbá lónìí ṣùgbọ́n set by set ni gradually ni kì í ṣe rushing ọwọ́ wọn ló máa fi gbé wá torí pé kí ni Bíbélì sọ fún Ísọ̀ Ísákì ó sọ fún Ísọ̀ wípé wàá máa ṣẹrú àbúrò ẹ o ilẹ̀ ẹ̀dẹ̀ máa ní ọ̀rá àwa náà ṣépè fún yẹn o ọmọ Nàìjíríà ni o ṣùgbọ́n nígbà tí wọ́n bá di alágbára tán wàá bọ́ àjàgà yẹn kó lọ́rùn ẹ ọ̀run ti dé báyìí ó ti wá fún mi lágbára yẹn láti bọ́ àjàgà yẹn agbára ìjà eléyìí kì í ṣe dìbọn kì í ṣe pé mo kàwé ìjà spiritually ni àwọn tọ̀run ló fẹ́ àjàjà kì í ṣe àwọn ayé nǹkan tí bá sọ pé kẹsì sá ni kẹsà ṣe tẹ bá ti ṣe ẹgbàgbé lè tó kù ẹgbà báyẹn sáà ìgbà bẹ̀ dúró sí báyẹn sáà dúró anybody má fún mi advice o mi ò fẹ́ advice anybody nǹkan tó ló wá bá ní kí sọ ni mo fẹ́ sọ nǹkan tó ló wá bá ní kí ṣe ni mo fẹ́ ṣe I don't want to know who are you I don't want to know who you be èèyàn kan tó jẹ́ ọ̀rẹ́ mi èyí lẹ́ni tó sọ òtítọ́ tí ṣe ìfẹ́ Ọlọ́run tí ṣe nǹkan tó wà ní Quran tí ṣe nǹkan tó wà ní odù Ifá tí ṣe nǹkan tó wà ní Bible ọ̀rẹ́ mi ni ẹ́ awo kan làwọn méjì ṣùgbọ́n pé wò lọ ṣe ìbàjẹ́ wò lọ ti ìbàjẹ́ lẹ́yìn wò lọ ní àwọn tálákà lára wò lọ bà ayé àwọn ènìyàn jẹ́ màá ní kí ara pa á màá ní kó gbọ̀nkú màá ní kó gbókú bí ajá wàá mọ̀ wípé àpárá kò ṣẹgbẹ́ ìbọn jẹ́ kí dúró níbẹ̀ jẹ́ kí dúró nínú ìtàn yẹn mi ò wá wàásù níbí lẹ́ni mo kàn fi kíní ẹ̀ fún yín ni pé ẹni tó lọ́ọ́ bá fi jọba ló máa ń jọba ká ní pé tẹ̀lé ìlànà lọ ní Nàìjíríà gbogbo orí burúkú tó ṣẹlẹ̀ yìí ẹ mọ̀ iye àwọn ẹ̀mí tẹ́tí padà nù àwọn ìbò orí burúkú tẹ́ ń dì tẹ́ fẹ́ pa àwọn ènìyàn dànù ẹ wá ní kí Nàìjíríà tòrò àwọn tẹ́ pa sẹ́ẹ̀jẹ̀ wọn ní bèrè fún ẹ̀san ni mo ti sọ gáàlà tẹ́ máa gbà fún yín lánàá tẹ́ bá fẹ́ dìbò ẹ má dẹ̀ dìbò mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ pírẹsidẹ̀ntì ẹ pera yín jọ bó jẹ́ èdè mẹ́wàá ni yín ẹ pera yín jọ ìwọ èdè báyìí bó bá di 2023 ẹ mú èèyàn kan wá ẹ fi ẹni ẹ sípò kò ní ìdíkẹ́ ìdìbò ẹ bá pa àwọn èèyàn mọ́ tẹ́nìyàn bá ti jẹ àwọn orílẹ̀-èdè tó kù ẹ tò wọ́n ẹ fi kan sí second ẹ fi kan sí third tíyẹn bá ti parí tẹ́nà tiẹ̀ ẹ̀yin Ìgbò ó yá tó mẹ́nìkan wá kó tún bọ́ síbẹ̀ kì í ṣe òfin orí burúkú táwọn bàbá alábàbá yín ṣe síbẹ̀ irọ́ pọ́n irọ́ òfin tó mú tálákà tí ò mú lówó òfin orí burúkú tẹ́ gbé kalẹ̀ ní Nàìjíríà according to the law orí burúkú wo lẹ́ni ẹ ò ní sí oríire àfi tẹ́ bá lọ yí padà tẹ́ bá yí padà Ọlọ́run akẹ́yìn ẹ lo mọ́tò yín ẹ mọ̀ pé ẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ ṣe wà yìí president fẹ́ lọ tọ̀ sójà ń bá lọ president fẹ́ lọ dóyàwó ẹ̀ sójà ń tẹ̀lé lọ ṣé oríire nìyẹn ẹ mọ̀ pé lẹ́wọ̀n ní gbogbo yín ni ọba ò lè rìn bó ṣe hùn àwọn máa bẹ̀rù ọba ìlú mi sọ pé àyàwó ń já wípé káwọn kìnnàbà kábíyèsí wọn máa ṣe fàájì
wọ́n máa ṣe fàájì kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn kidnapper ò lè mọ̀nà ẹbí asọ̀rọ̀ kìnnà máa lọ lọ́jọ́ mẹ́ta yìí ẹ̀yin kidnapper ẹ lọ sí asọ̀rọ̀ kí lọ bá bẹ̀ jẹ́ kẹ́ fọ́ yánnayànna kẹ́ gbé Buhari wá ẹ má gbé Buhari Buhari ọ̀run ti sọ fún mi pé Buhari ò kì í ṣèyàn burúkú God have tell me Buhari is not a bad person but all the people that is follow him they are mad they are very stupid tí ọba ìlú bá sọ pé òun fẹ́ ṣe kíní kan táwọn ará ìlú bá sọ pé kò sáyè náà nìyẹn àwọn ilé ìgbìmọ̀ aṣòfin they are very stupid yes all the special for adviser for President Buhari they are mad they don't talk truth ẹ̀yin sọ́jà tẹ́ wà níbẹ̀ kẹ̀ ẹ lọ ṣe ṣùṣù bí agric ìjọba wọ́n ti pé kẹ́ lọ ṣe burúkú ẹ̀yin náà ń lọ ẹ sọ pé ò kì í ṣiṣẹ́ ìyà ẹ fẹ́ kú pẹ̀lú àwọn olórí yín ni ẹ má ṣiṣẹ́ dáadáa mọ́ ẹnìbọ̀ tó bá tẹ́sẹ̀ náà níṣẹ́ tí ò dáa ẹ sọ pé ò ṣe tó bá fẹ́ fi yín sílẹ̀ kó fi yín sílẹ̀ Ọlọ́run fún yín níṣẹ́ míì mo ti ń lọ o mo fẹ́ gbọ́ èsì mo fún ìjọba Nàìjíríà èní kí lè dé tèní. Today's date is 11. Today is 11/8 àbí 8/11. 11/8/2021. Mo fún yín ní 14 days kẹ́ wá fún mi lésì. Nǹkan tí ó dá Ìgbòho dúró sí Benin Republic mo fẹ́ mọ̀. Ọba Solomon ló ń sọ̀rọ̀ o. Tí mi ò bá rí ìránṣẹ́ kankan láti èní di 14 days. A lè ti orúkọ ọba mẹ́rin tó máa kọ́kọ́ kú fún Ọlọ́run ṣùgbọ́n mi ò ní expose ẹ̀ síta kí ọba yẹn má lọ máa múra sílẹ̀ pé òun fẹ́ kú ó lè jẹ́ pé ibi tó ti ń dóyàwó ẹ̀ lọ́wọ́ ló máa ti kú ó lè jẹ́ pé ó máa sùn kò ní jí ó lè jẹ́ pé ó máa fẹ́ lọ sí mítìnì tí mọ́tò máa pa sọ́nà máa list orúkọ yín àwọn rẹ́ẹ̀pù máa list orúkọ wọn fọ́lọ́run gbọ́ orí tẹ́lẹ̀ ṣe fún mi gbogbo àwọn tó wà nígbélé ìgbìmọ̀ aṣòfin ẹ send orúkọ wọn sí mi gbogbo àwọn tó wà ní ipò ńláńlá ní Nàìjíríà ẹ send orúkọ wọn sí mi mo fẹ́ mọ̀ kí lè ẹ wá máa fún mi ní information gbogbo kọ́ńtẹ́ǹtì kọ̀ọ̀kan wọ́n ń ṣe tí bá ti wá gba information yẹn máa wo picture wọn tí bá wo picture wọn Olúwa ṣé ó lè pẹ̀lú wọn ní bẹ́ẹ̀ ni ó yá Olúwa báyìí mú ilé kúrò mi ò ní ìdílé eléyìí olórí burúkú ni mú kúrò ṣé ó lè pẹ̀lú wọn Olúwa sọ pé eléyìí ò pẹ̀lú máa yọ sọ́tọ̀ títí ẹ̀yin tó kún máa fi kọ́gbọ́n máa fi àwọn kan sàrí kọ́gbọ́n ìgbà ilẹ̀ máa tún gbàgbọ́ pé ọba Solomon dé lóòótọ́ eléyìí ò kìí ṣe lásán eléyìí ò kìí ṣe ṣeré no be small eléyìí kìí ṣe pé pọ́ǹbù ó reality ni táwọn tó kún bá ti wá kọ́gbọ́n máa wá fún wọn ní discipline mo lè ní kí wọ́n ní stroke bí oṣù kan kí wọ́n mọ bí ìyà ṣe ń rí lára ìgbà lórí wọn máa wá pé àti gọ́ọ̀mẹ̀ntì àti àwọn ọba ni wọ́n bá wí ò kìí ṣe ọba nìkan o anybody lórúkọ ilé pẹ̀lú àwọn tó máa kú yẹn ò nílẹ̀ yìí tẹ́ wà ní post ńláńlá yẹn o àfi tẹ́ bá lọ ṣàtúnṣe mo fẹ́ mọ̀ nǹkan tó dá sóde Ìgbòho dúró mo fẹ́ mọ̀ èsì tí mo fẹ́ gbọ́ èsì láàrin today and 40 days sẹ́mọ̀ pé Sunday Ìgbòho tó bá ti sọ̀rọ̀ ó máa ṣe bá ṣe rán nìyẹn àṣẹ ti tèmi tó wájú títí ẹ lọ èmi ti pa àṣẹ nísìn tó bá bí yín re tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní ẹ̀mí tó wà nínú yín tó bá jẹ́ pé ẹ̀yin lẹ ní ẹ̀jẹ̀ tó wà lára yín tó bá jẹ́ pé ẹ̀yin lẹ lómi tó wà lára yín tó bá bí yín re ẹ máa fún mi lésì before 14 days kẹ́ wá wo kó tó fẹ́ ṣẹlẹ̀ ẹ mọ̀ wípé Ọlọ́run ò fi ìbọn tàbí ọ̀kọ̀ tàbí ìwé tàbí ọgbọ́n orí gbà èèyàn sílẹ̀ bí kò ṣe ẹni tó bá ṣe ìfẹ́ Ọlọ́run nìkan la máa ń gbà sílẹ̀ báyìí ni mo dúró orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Adélànà Adékúnlé Solomon aka ta ló fẹ́ kú bàbá àgbà before but now King Solomon for all nation whether you like it or not now ìwọ tó bá ní bàbá tó jẹ́ ọba báwọn wí torí bàbá ẹ máa kú láìpẹ́ yìí ìwọ tó bá ní ènìyàn sí ilé ìgbìmọ̀ aṣòfin sọ fún wọn wípé ìkọ́tọ́mọ̀ yẹn ṣe pé kó má fi ṣeré ẹ ò rírù mi rí níbo lẹ ti fẹ́ rí tó ń ṣe bí mo ṣe ń ṣe yìí tó ń ka Kùránì tó ń ka odù Ifá tó ń ka Báíbù tó ń wo aṣọ Ọbàtálá ló wà lọ́rùn mi yìí Ọbàtálá ló lásọ funfun ẹ rírú ẹ rí o
tó ní Adétèmi tó ní gàgàgàgàgàgàgà èmi gangan lèmi ọ̀nìfẹ́ lomi ń ṣe mí orin tí mo bá sọ ìlú tí mo bá lu èdè tí mo bá pe tabara tí mo bá dá ó ti yá wọn tèmi ṣe o ìgbà tí mo bá ṣe o èmi gangan ó kún díẹ̀ ọmọ tó yé yín èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lomi ń ṣe mí anybody ò lè jọ èmi orúkọ èmi náà pè ní ta ló fẹ́ kú ni ta ló fẹ́ kú máa jẹ́ Òṣùpá Saidi ni Òṣùpá Saidi máa jẹ́ Sunday Igboho ni Sunday Igboho máa jẹ́ Nnamdi Kanu ó lè dàbí Nnamdi Kanu. Talk to your brothers. Talk to your sisters in the force. Talk to everybody. Because sẹ́wọ̀n pé bí Ọlọ́run ṣe kìlọ̀ fún Sodom àti Gomorrah nìyẹn. Àwọn tí ò gbọ́ràn wọ́n bá ogun lọ. Bí Ọlọ́run ṣe kìlọ̀ nígbà ayé Noah nìyẹn. Àwọn tí ò gbọ́ràn wọ́n bá ogun lọ. Tí ò bá fẹ́ fojú sunkún bàbá àti ìyá ẹ̀ àti brọ́dà tó wà ní ilé ìgbò máa sọ fún yín. Sọ fún wọn wípé wọ́n ní mo fún wọn ní 14 days. Tí wọ́n bá déwájú mi kó wá sọ fún mi ibi tó ń bá ọ̀rọ̀ Sunday Igboho dé máa bá ayé wọn jẹ́. Màá jẹ́ kó mọ̀ wípé yes Ọlọ́run ló pè mí pé kì í ṣe tayé. Màá jẹ́ kó mọ̀ wípé mi wà wájú eré anybody ọ̀run ló kọ sí mi wípé ọba Solomoni fún gbogbo àgbáyé ni mo jẹ́ kì í ṣe ọba fún Nàìjíríà. Báyìí ni mo dúró ó dàbọ̀ ó bá wùn yín kẹ́ gbọ́ tó bá wùn yín kẹ́ má gbọ́ ó di 14 days kátó must cost. Bye for now. Tí o bá wá sí àfídíò yìí wàá jẹ nínú ìyà yẹn. Tí o bá ní agbára kan tó lè fi gbé fídíò yìí wọ orí YouTube tó bá dẹ̀ ní phone number Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́ transfer sí direct tó bá ní phone number Buhari lọ́wọ́ transfer sí direct tó bá ní phone number anybody tó wà ní tọrọ méjèèjì máa fi dé Àbújá Ọ̀ṣínbàjò lánú ẹsẹ̀ mi jù Ọ̀ṣínbàjò máa jẹ ìyà ó máa rò pé bóyá ayé ló ṣèun ni máa fojú Ọ̀ṣínbàjò kan máa bó ṣùgbọ́n ó kù díẹ̀ mò ń bọ̀ transfer ọ̀rọ̀ yìí sí ọ̀dọ̀ Ọ̀ṣínbàjò wípé ọba Solomoni sọ̀rọ̀ wípé ibi tó ń bá ọ̀rọ̀ Sunday Igboho dé mo fẹ́ mọ̀ tó bá kọjá ọjọ́ mẹ́rìnlá lẹ́yìn ọjọ́ mẹ́rìnlá ẹ bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run ní Nàìjíríà wọ́n máa yẹ̀kú gbìgbìgbì ni ẹ máa rò pé bóyá lùkúlùkú ló pa wọ́n ni ẹ lọ bèèrè láwọn kálẹ̀ kọ́dọ̀ pè ní lùkúlùkú ó lè pa ẹdìyẹ 100 léde báyìí ni mo dúró ó kù sọ́wọ́ yín bó báwọn ìkẹ́ bá wọn sọ báwọn ìkẹ́ má sọ ẹ fojú sunkún bàbá yín ẹ fojú sunkún ìyá yín ẹ fojú sunkún brọ́dà yín àfi tẹ́ bá sọ fún wọn tó bá dẹ̀ wá gbọ́ wọn bógun lọ ó dàbọ̀.